Tinubu ò ní kankan ṣe pẹ̀lú ipò ààrẹ. Ẹ káàbọ̀ sí orí ìkànnì Pavilion TV. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, a kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta bí ojú ọjọ́ bá ṣe rí ní agbègbè tiyín, ẹ kú déédé àsìkò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti máa subscribe sí orí ìkànnì yìí kẹ́ ẹ lè máa ní àǹfààní sí àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà o. Ìránṣẹ́ Ọlọ́run kan ó nìyí. Ìránṣẹ́ Ọlọ́run yìí ṣe ìkìlọ̀ gidigidi fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Wọ́n sì tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbò tó ń bọ̀ lọ́nà yìí àti lórí Odùduwà Nation. Ẹ jẹ́ ká jọ gbọ́ ohun tí bàbá sọ. À ń padà bọ̀. Kábíyèsí Olódùmarè. Ẹ já gbàdúrà tí ó tó wà níwájú yìí ká tó dìbò. Kíni bọ̀ ń kíni bẹ̀ ń wájú ká tó dìbò. Ẹ̀tàn tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀tàn. Bẹ́ẹ̀ ni ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀, kò sí ẹnikẹ́ni nínú wọn tí ó débẹ̀. Gbogbo Yorùbá pátá ṣe gbọ́ bàbá, ẹ jẹ́ kí gbogbo Yorùbá kí ọmọ múra lóòótọ́ láti gba Yorùbá Nation o, ṣùgbọ́n ẹ jẹ́ àkọ́kọ́ àlàáfíà Nàìjíríà náà á wà bọ́ sí torógun ń bọ̀. bàbá òótọ́ ni mo sọ fún yín yẹn sà. Kí lọ́lọ́run sọ ń pa àwọn Yorùbá Nation àti Sunday Igboho. Bàbá mo fẹ́ kẹ́ ẹ là mọ́lẹ̀. Yorùbá Nation yóò dúró. Bàbá yóò dúró. ìtàkùn àgbáyé lẹ́mọ̀ wa. ẹ gbọ́ yóò dúró. tó kọ̀nfàmù. àní yóò dúró ṣùgbọ́n bàbá á mú jàgídíjàgan dúkù kúò gbogbo ẹ̀ á mú kúrò. Ọba ó finú konú pẹ̀lú ìjòyè ó finú konú pẹ̀lú àdúgbò. Bàbá ó ṣú ẹ̀rí ń wájú. tí a bá dà ní àwàwárú. Ẹ wá ń sọ pé ìbò 2023 tí kálukú ti náwó sí àìmọye búfànù tí ń gbówó wọlé ẹni bò ní wáyé ẹ má sọ bá ní ìsọjí gbangba ta ẹ má sọ bá ní wà. Ìsọjí gbangba ni mò ń ṣe yìí, ìsọjí gbangba àta orí fẹ́fẹ́ ni mò ń ṣe yìí. Àwọn kẹ́kọ̀ọ́ lajọ wọn pásítọ̀ ni wọ́n di kóòtù, wọ́n lọ síbi 40, wọ́n gbàdúrà oko tó bá ní jẹ́ kí Tinubu débẹ̀. Ṣé mo sọ fún yín last time pé kò lè débẹ̀? Ebi kò tí ì yá bẹ́ẹ̀ ni la wà yé bẹ́ẹ̀ ni mo wà yìí. Ṣẹ́rí Tinubu kọ́ ló. Bàbá sọ̀rọ̀ Tinubu ò ní kankan ṣe pẹ̀lú ipò ààrẹ. Kábíyèsí Olódùmarè kò ní nǹkan kan ṣe pẹ̀lú ipò ààrẹ. Èrò ẹ̀ ni pé pẹ̀lú gbogbo akitiyan òun lórílẹ̀ Nàìjíríà pé bóyá wọ́n lè fi compensate wọn. Wọ́n dẹ̀ promise ẹ̀ on nothing. Nothing ni. Bàbá àwọn àsọtẹ́lẹ̀ yín tẹ́ ti sọ sẹ́yìn tó ti score ẹja gbọ́ bíi méjì mẹ́ta ń bẹ̀. MK Abiola nígbà tí wọ́n ń do ipò president ààrẹ mo ní yóò wọlé. ẹni yóò wọlé. bẹ́ẹ̀ ni sà. mo ní ṣùgbọ́n o mi ò rí kó ṣe ìjọba yẹn. ní wọ́n ní àwọn èèyàn sọ pé ó máa ṣe. èyí àti àwọlé tí ò ní ṣèjọba. ìgbà tó wá wọlé tó bàbá nǹkan kan ṣẹlẹ̀ bó ṣe wọlé bó ṣe ní ọtí ààrẹ sí ẹ o. mo lẹ́yìn èèyàn mo ní mo rí nǹkan kan kí ni mo ní mo rí rí. mo ní mo rí aláǹtakùn níwájú MKO. aláǹtakùn. níwájú ọ̀gá ògo jùlọ ni mo wà níwájú ẹlẹ́dàá gbogbo àwọn ènìyàn. mo lẹ́yìn èèyàn mo ní mo rí nǹkan kan kí ni mo ní mo rí rí. mo ní mo rí aláǹtakùn níwájú MKO. aláǹtakùn. níwájú ọ̀gá ògo jùlọ ni mo wà níwájú ẹlẹ́dàá gbogbo àwọn ènìyàn. gbogbo àwọn ẹni àmì òró tòótọ́ bí mi mo fi ń ṣẹ̀rí. mo ní mo rí aláǹtakùn. mo ní tán bá tètè já aláǹtakùn yìí kí ni mo ní yọ̀dà. kí wọ́n jòwó aláǹtakùn. mo ní yóò dirin. yóò dirin. wọ́n ní kò á ní ṣe é gé aláǹtakùn ṣe é ṣe kí ni báyìí ó ṣe é já o. ó dàbí àwàdà ń gbà náà ní agbára Ọlọ́run ète búburú tí ọ̀tá ní lórí orílẹ̀-èdè Nàìjíríà yóò dasán. ẹ jẹ́ ká gbàdúrà fún orílẹ̀-èdè bàbá. ṣé arógun tí mo rí tó ń bọ̀ yìí bàbá ẹ wá gbọ́ gbègédéke lórí ẹ̀ kì í ṣogun tí ó borí Nàìjíríà ṣùgbọ́n àfẹ́ kó jà torí ẹ̀mí tó bá ṣòfò ní padà wá mọ́. ẹ gbàdúrà fún Nàìjíríà mo ké o dùgbẹ̀dùgbẹ̀ mi ò ní kó mọ̀ já tó bá já kó já lórí àwọn tó pète rẹ̀
kó mọ̀ jalérí àwọn tí ò mọ nǹkan kan tí ò lọ́wọ́ lẹ́sẹ̀ nínú wàhálà Nàìjíríà. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé ẹ farabalẹ̀ bá gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ yìí lọ. Ẹ má gbàgbé láti fi èrò tiyín ránṣẹ́ lórí comment section. Kí ẹ sì máa subscribe sí orí ìkànnì yìí. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí, Pavilion TV, fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.